bàbá Jani òjíṣẹ́ Olúwa tí ó kọ́ṣẹ́ òun fọ́lọ́hún ọba tí wọ́n Musa ọba tí wọ́n Isa ọba tí wọ́n Muhammadu bàbá mi gbóṣùbà fọ́lọ́hún tó Àjàní Àjàní òjíṣẹ́ Olúwa Jani òjíṣẹ́ Olúwa Àjàní òjíṣẹ́ Ọlọ́run tí ó kọ́ṣẹ́ àwọn fọ́lọ́hún ọba tó wọ́n Musa ọba tó wọ́n Isa ọba tó wọ́n Muhammadu bàbá mi gbóṣùbà fọ́lọ́hún tó Àjàní ojú bóṣùbà rẹ̀ bá yọ bóṣùbà rẹ̀ bá yọ súnmọ́ sí láyé gbogbo ojú pátápátá ṣàníyàn rí ṣé mo yí dì ní ìmọ̀lẹ́ nìyó ó tàkárí ayé kò sí ẹ̀mẹ́jì lábílí yàrá mi tó ń bẹ nígbàdàn lábẹ́ bàbá wa ṣé òun ìtàdàn ọ́fíìsà láàbì nílé kéwù tán lọ wọ́n kéwù wọ́n kàwé wọ́n tún ṣe tíjà bàbá sólùkọ́ àrà bí tíjà nípínlẹ̀ Ògùn l'Abẹ́òkúta àti nílé ìwé kan ní Ṣákìyó lẹ́yìn èyí lọ́lọ́ tẹ̀dó sí Kánò Kánò yìí wà ní ìmọ̀lẹ̀ wọ́n ti tọ̀ Àjàní Àjàní òjíṣẹ́ Ọlọ́run bàbá Àjàní òjíṣẹ́ Ọlọ́run bàbá òjíṣẹ́ yóò bá ṣe òun bọ́lá tó ọba tó rà Mùsá ọba tó rà Ìsá ọba tó mú ọba tì ṣe bàbá mi gbóṣùbà Ọlọ́run tó rà Àjàní. Ayé ẹbí mi bá l'Àjàní lárugẹ, òun wà ní làwọn bẹ́ẹ̀ lárugẹ. Ẹbí mi bá l'Àjàní lárugẹ. Ìrọ̀lẹ́ nínú ní àpò. Ìhà alágbàbọ̀ ń lọ ní ọ̀sẹ̀. Ìhà àǹfààní náà ní Kùránì. Àbá onímọ̀ ni ó lóye ni. Ó ṣe wá sí ẹ̀sìn bàbá Ádámù. Ẹ bá mi gbá l'Àjàní lárugẹ. Ẹ bá mi gbá l'Àjàní lárugẹ. Ó yá kúrò níbi ọ̀tẹ̀ oníkẹta. Àkíkí ni ó wà nílẹ̀ lárugẹ. Bàbá mi gbá l'Àjàní lárugẹ. Bàbá mi gbá l'Àjàní lárugẹ. Bàbá mi gbá l'Àjàní lárugẹ. Ó wà nílẹ̀ gbé lárugẹ. Àdúpẹ́ àní bàbá bàbá rẹ̀ bàbá tiwa mọ́lá náà mú ìdí ní èèyàn tí ò ní bàbá mú tún mú bá ń sá pẹ́ àní bàbá bàbá tiwa mọ́lá náà mú ìdí ní èèyàn tí ò ní. Jani ló sá ìbánú mi jùbà sábàmọ́ tó bá jọ ti lọ́dọ̀ kí n tó dé. Ọlọ́run ló forí sọ́gá ojú etí mú ẹnu níbẹ̀ ló wà bàbá tó ní
ń dún níṣe náà fọ́pá rìn ṣùgbọ́n borí ó sì ẹ̀dá ò gbáyé mọ́ àfiwé wọn ní bàbá alájà ní ọlọ́run mi ló ṣe yín lórí. Bàmí ajá ní bálò ayé bá mi kí bàbá rẹ̀ òní wá sí àgbáyé ó ti kéwé bí wòlíì Àjàní kọjá ọ̀rọ̀ ẹnu tó bá kéwú náà rẹ̀ dùn joyin lọ tó tún ní fàṣàtà àwòkọ títí làbárù tirẹ̀ wọ̀lú nígbà ẹgbẹ̀je bí wà ó sí òfò mà ní ìwà àlàyé kú káàtàlà ẹ̀ àbíwá pẹ̀lẹ́ mà ní bàbá wa ṣùgbọ́n tó bá débi wá sí o kì í wọ́jú ẹ̀dá kankan. Bàbá ó ti yà. Kì í wọ́n wà lásìkò. Bàbá tá a wáyé sílẹ̀ o. Ojú ọlọ́run ló wò òun lọ́lọ́run náà fi ń bí fún iná mà ní ìyọ̀dẹ̀ ẹ̀jẹ̀ ní ipò ògùn kárógùn má ti dì òun ní ọkùnrin mo kárájà ní ọkùnrin ogun àfa àtọ́jà fà lọ ṣéwù tó ń bù ṣéwù jẹ ìdánkọ́kì ìṣògùn ẹ̀sùn bá lẹ̀ fi dọ̀gá àtàyànmọ́ ẹ̀ tó yẹ kó. Ẹ jẹ́ àṣàṣàlátù mẹ́wàá fún iṣẹ́ Ọlọ́run. Sallallahu alayhi wa sallam. Ọlọ́run kó ṣàánú wa. Àmín. Ọlọ́run ó gbàdúrà wa. Àmínà. Ọlọ́run ó ṣoore ìdùnnú fún wa. Mo kí gbogbo wa pẹ̀lú ìnáwó àtàárọ̀. Alhamdulillah. Mo sì kí wa pẹ̀lú gbogbo ìfẹ́ tá a ní tọ́lọ́run ò pé kífẹ́ náà ó bàjẹ́. Alhamdulillah. Láéláé. Àwọn àlejò wa bàbá wa Nasana Misana wọ́n ṣeun ọba látàárọ̀. tí ó gbé wọn kalọ̀ ní ti dùnnú Ọlọ́run kó má sọ wọ́n di ìbànújẹ́ fún wa. Àmínà. Ẹ̀yẹ dáadáa tí wọ́n wá ń bá wa ṣe yìí kò ní pin lórí tèmi wọ́n ó tún wá torí gbogbo àwa yòókù náà wá tí wọ́n máa wá tọrọ oríire fún wa. Àmín. Ọlá Nábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. Mo kí gbogbo àwọn tó bá àwọn ọ̀dọ́ yìí tí wọ́n bá wọn dá sí ọ̀rọ̀ à ń sọjọ́ òbí èmi èé ṣe ọjọ́ òbí èmi èé ṣe ọjọ́ òbí ọpẹ́ la wá dá fọ́lọ́hun nǹkan tí èé jẹ́ kí n sọjọ́ òbí gbólóhùn ẹyọ kan náà ni bá a bá mọjọ́ wọn bí wa kí ni dé tọ́gbọ́n náà wọ̀ sọ fún wa pé ńjọba yìí la kú láyé èèyàn gbọ́dọ̀ mọ̀tún kọ́ mọ́ mọ̀sí. Allah. èèyàn ò sì gbọ́dọ̀ rí wájú kọ́ mọ́ rẹ̀ yìn ohun tí èyí jọjọ́ bí ọ wá nù. Ànábì wa Muhammad. Sallallahu alayhi wa sallam. wọ́n bí ní ọjọ́ Monday. Sallallahu alayhi wa sallam. gbogbo ọjọ́ Monday ni wàá fi máa gbààwẹ̀. Sallallahu alayhi wa sallam. tó bá di on the 8th ọjọ́ kẹjọ oṣù tá a wà ń bẹ̀ yìí gbogbo ààyè tí mo bá wà pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú àlàáfíà mo gbọ́dọ̀ gba àwẹ̀. Allahu akbar. bọ́lọ̀ ti ní mọ̀ ṣe bọ́njọ́ mo ti ń bẹ láyé nìyẹn. ọjọ́ tá a bí ni tá a rántí kìí sọjọ́ tá a máa jó kìí sọjọ́ tá a máa yọ̀ nítorí pé bá a bá wo èyí tá a ti lò ẹ wo bó ṣe dáa tó a lò ní Ìbàdàn a lò l'Ékòó a lò ní gbogbo ààyè a lò nílùú òyìnbó Amẹ́ríkà ní London ní Germany ní Russia ní France ní Spain ní gbogbo ẹ̀ láti lọ Amsterdam ní gbogbo ẹ̀ pátá láti lọ káàkiri bá a ṣe tá a lọ Dubai náà ní tá a sì gbé wá sí kalẹ̀ táwọn èèyàn tún pọ̀ rẹ́gẹ́dẹ́. Alhamdulillah. èyí tá a ti lò yẹn la rí Ọlọ́run ni ẹjẹ́ abẹ́fẹ́ èyí tó kù tá a lò ó jáde lò èyí tó kù tá a lò yẹn ló ń bà wá lẹ́rù
ǹjẹ́ bó ni ṣe rí njọ́lá ó rí bẹ́ẹ̀. Allah. Aha ó ní èyí jẹ́ kéèyàn ó múrú ọjọ́ bí ẹ̀kọ́ máa wá jó bọ́ ọ bá ń jó kí lọ́mọ tó kù wájú. Allahu akbar. àbí ọlọ́run ó jẹ́ kí dáadáa ó kù wájú fún wa ọlọ́run ó jẹ́ dáadáa ó kù wájú fún wa. mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa pátá mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ntí jẹ́ elédè Yorùbá tó ń bẹ ní Kano State mo dúpẹ́ lọ́wọ́ yín mo wá dúpẹ́ lọ́wọ́ ìjọ mi Ansarudeen Nigeria and overseas ọlọ́run kó wọlé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. kò ní tú wa ká o. amina. kò ní tú wa ká o. amina. oore ìdùnnú wa ó máa lékún ni o. ọlá ànábì wa Muhammad. àwọn ọmọ wa tí wọ́n ṣáájú wa lọ tó yẹ pé nírú àyájọ́ ọjọ́ òní wọn ìbá máa jó wọn ìbá máa yọ̀ ni ariwo tí wọ́n gan ni ìbá pọ̀ jù Sururatullah Simbiat gbogbo àwọn tó ti lọ bẹ́ẹ̀ náà àbẹ̀wò Ọlọ́run bá wa kẹ́ wọn o bá wa gẹ̀ wọ́n o ọlá nàbí wa Muhammad àwọn táwọn àkùláyé náà Ọlọ́run jẹ́ àrí lò ó Ọlọ́run jẹ́ aráyé ṣe o Ọlọ́run jẹ́ aráyé ṣe o Ọlọ́run má gbẹ̀sìn lọ́wọ́ wa Ọlọ́run má gbẹ̀sìn lọ́wọ́ wa Ọlọ́run má sọ wá dẹni ẹ̀sìn. amina. Ànábì wa Muhammad. gbogbo ẹ̀yin tẹ́ ẹ wá bíbá yìí lónìí ẹ délé dáadáa. àmín. àdúrà yín ó gbà Ọlọ́run ó ṣàánú yín Ọlọ́run ó dúró tì yín dáadáa yín ò ní bàjẹ́ ẹ jèrè àwọn ọmọ. àmín. ẹ jèrè àwọn ọmọ àjọ jèrè àwọn ọmọ o. la hawla. wala quwwata illa billahi al-aliyyil azim. ní orúkọ gbogbo ẹbí mi lápapọ̀ ẹbí Arólú lápapọ̀ madala. ní ìgboro Ìbàdàn àti àwọn tí wọ́n jẹ́ àwọn àfa ńláńlá tí wọ́n bí mi mo fi àtàwọn ọmọ kéwù yìí. àti àwọn tí wọ́n jọ ọmọ mi tí mò ń kó lẹ́yìn kiri anakumullah. àti ọmọ mi Rukayat Gawat àdùkẹ́. Ọlọ́run kó dákun kó wọlé ànábì Muhammad. Allahu alayhi wa sallam. gbogbo wa la jọ fi lélẹ̀ pẹ̀lú dáadáa Ọlọ́run jẹ́ abalẹ̀ dáadáa. àmín. oore tá a fi lẹ̀ ń lé Ọlọ́run jẹ́ abá. àmín. aburú tá a fi lẹ̀ ń lé Ọlọ́run dákun ọlá ànábì wa Muhammad Ọlọ́run má jẹ́ adébá ń lé. amina. gbogbo ntí ń jókè ìṣòro tó ń jẹ́ bànújẹ́ Ọlọ́run kó dákun kó sọ di dùnnú. gbogbo dùnnú wa Ọlọ́run má fi bànújẹ́ sí. àmín. la hawla wala quwwata إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا حول ولا قوة إلا بالله العلي العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. Allahu Akbar. Bàbá ti borúkọ Ọlọ́run tóbi. Bàbá ti gé àkàrà ẹ jẹ́ kí wọ́n jẹ́nu ẹ̀ náà. Òwò akọrin yẹn ọmọ yìí. Tá a fẹ́ gbọ́ ẹ. Níbo lé ibo lọ ní Kánò lọ máa sùn lálẹ́. O sùn Kánò lánàá. O tún wọ late flight. O wọ late flight. All right. O lè débẹ̀. Kò débẹ̀. Bàbá national mission wa náà ń ṣàdúrà lọ́wọ́. Ẹ bá a ṣe amínà. Ẹ ṣeun.
ẹ bá wa ṣe amínà. Aládùúkẹ́ Rúkáyàtù Lábísí o. àìsí ẹlẹ́yìn mi o. kò sóhun tí mo lè ṣe. kò sóhun tí mo lè ṣe. bóyá sọ pé ọlọ́run ò máa ṣe o. mo dúpẹ́ gbogbo àdúrà sí ẹ lórí mi ò ṣe. Ọlọ́run ọba ṣe mo dúpẹ́ gbogbo àdúró ti yẹ lórí mi ò ṣe. Bàbá tó ṣàánú mi. Bàbá tó ṣìkà mi o. Kí ni máa ṣe fáláwọ̀ mi o? Màá fọpẹ́ àti ìfún ni. Bàbá tó jáde mi. Bàbá tó ṣìkà mi o. Kí ni máa ṣe fáláwọ̀ mi o? Subuhana silihu la wale malakuti. Subuhana silihu ko alijamaluti. Azimu shanu kadiru mubudi. Jalla jalalu. Jalla jalalu. Jalla jalalu. Allahu akbar. Bàbá tó jáde mi. Bàbá tó ti kẹ́rì o. Kí ni máa ṣe fọlọ́wọ́ mi o? Bàbá bẹ́ẹ̀ bí mo ní. Sọlá tí àlóhùn mi ò kì í fi fún. Òbí òbí mi ni mo. Ajímọ́ o, Alájí Kọ́símù. Àlóhùn mi ò kì í fi fún. Òbí òbí mi ni mo. Ìláyù mi ò kì í fi fún. Òbí òbí mi ni mo. Tí bá ti yí òkè pàlú yẹn. Òbí òbí mi ni mo. Kí kẹ́kẹ́ parí ẹ̀ pàlú yẹn. Òbí òbí mi ni mo. Tí bá ti yí ẹ̀ lálùjọ. Òbí òbí mi ni mo. Torí gbóhùn mi ò kì í fi fún. Àṣẹ òbí òbí mi ni mo. Alájí Kazeem Afọlábí. Ọmọ gbọ́láhàn, ọ̀nà wà dùkẹ́ Rúkáyàtù Lábísí. Ẹ ṣé mo dúpẹ́ dúpẹ́. Ìgbàlódé òní kan lè mọ́wọ́ làwọn oníṣẹ́ ńlá. Ó ní dáwà títà ọmọ tọmọ. Bòwọ́ làwọn ọmọ ìlú mi. Ají Kazeem sọ fún wípé ó ṣe pa kó padà lọ jíṣẹ́. Ọmọ gbọ́láhàn ó ti gòkè gógó. Ó ti gòkè gógó. Ayé ni wọ́n jẹ́ oníjìyà. Ó ti ṣe òkè dógóró. Ó
ni màá ṣe. Ìsìlámù ni màá ṣe. Ẹ̀sìn kẹ́sìn kò mú mi o. Ẹ̀sìn ìsìlámù ni màá ṣe. Alájà Àdàmọ̀ wí títí kọ́tọ̀ fáìlẹ̀ lọ́jọ́ sí. Ṣéwù Kàmọ́lù wí títí kọ́tọ̀ fáìlẹ̀ lọ́jọ́ sí. Kọ́tọ̀ fáìlẹ̀ lọ́jọ́ sí. Ṣéwù Àdàmọ̀ wí títí kọ́tọ̀ fáìlẹ̀ lọ́jọ́ sí. Kọ́tọ̀ fáìlẹ̀ lọ́jọ́ sí. Ànábì Muhammad bàbá Fatima. Ànábì Muhammad bàbá Fatima. Abu Koya. Alhaji Saheed ọmọ Balógun Abu Koya. Abu Koya. Ọmọ Balógun Balógun dòdò ń dáwọ́ àmọ́ yín. Onílẹ̀sìn ló lágọ́lọ́, oníbejì ló lẹ́wà. Onílẹ̀sìn ló lágọ́lọ́, oníbejì ló lẹ́wà. Orin tó dùn tó pa wọ́n, èyí tó jẹ́ tí gbèsè. Ó sọ lọ́gbọ́n sóhun gangan. Ẹ máa wá lọ síbi kan ọ̀dàdùn kẹ́ni ẹ máa bọ̀ wá. Abu Koya. Ọmọ Balógun, ọ̀nà wájú kẹ̀rù káyà tún lọ́rù sí. Onílù mi dúró déédéé, ṣé ń gbọ́ bá kọ́ṣọ́ yẹn? Àwọn ègbè dúró digbí, sẹ́pẹ́sẹ́pẹ́ ní mo wà. Orí ọ̀gá mi láborí, mo káyà tún gbà wá sí. Ẹ̀fọ́ yan mo káyà kọjá, wọ́n lè bọ̀ bá tún dé. وما كل فعال له بمتمم وما كل فعال له بمتمم Abá alájà dúpẹ́ fọlọ́. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم وأيدكم بنصره ورزقكم من الطيبات لعلكم تشكرون Ariwo Ọlọ́run lẹ́ẹ̀kan. الله أكبر Tọ́ èyí tí mo fẹ́ bá Alhaja sọ, àbá ọdún pẹ́ fọlọ́. واذكروا Tọ́lọ̀ ń wínú o. واذكروا Ṣé ní kó o dúpẹ́ fọlọ́ dáadáa o? واذكروا Rántí o. إذا أنتم قليل مستضعفون في الأرض Alhaja wa Hasanat Táíwò Akínwándé. Ibi ọbalé ayé dé lónìí, ayé ò ní sú ọ. آمين Ìwọ náà sì ní sú ayé. آمين Ọwọ́ kan tí mo fẹ́ rán ọ létí lénìí. Rántí o. واذكروا إذا أنتم قليل مستضعفون في الأرض تخافون أن يتخطفكم الناس فآواكم Ó lé ayé kiri. Gbogbo kó o lè dé èèyàn lọ wá. Kí wọn náà sá dé èèyàn kan má parẹ́ máyé lára. Sọ ọmọ bí ó lé ayé òun lẹ́. Ọwọ́ á lé títí. Ọlọ́run wá kà á fún ọ pé ọdún èkíní, ọdún èkejì,
ọdún ẹ̀kẹta ọkà mẹ́wàá àkọ́kọ́ ọkà mẹ́wàá èkejì ọkà mẹ́wàá ẹ̀kẹta ọkà mẹ́wàá ẹ̀kẹrin ọkà mẹ́wàá ẹ̀karùn ọkà mẹ́wàá ẹ̀kẹfà. wọ́n jẹ́ fáwọn èèyàn pé a sì rí bàbá Muyideen ní bí kíní ewu mi ẹ má jẹ́ oje mà wàláhì ẹ má jẹ́ oje mà ọ̀rọ̀ kó tiẹ̀ jẹ́ kíní kan pọ̀ ọwọ́ pé mo mọ̀ pé ẹlẹ́sìn ni bọ́bá ti pé náà wọ́n ń nù lórí nǹkan kankan kí gbogbo wa jọba dánú. òun nìkan ni mo rí láàrin gbogbo ẹ̀yin tẹ́ ń ṣeré tẹ́jọ́bìnrin tó ẹ pé àmì ìjẹ́ni Ọlọ́run sì ń bẹ lára rẹ̀ àmì ìbẹ̀rù Ọlọ́run sì ń bẹ lára rẹ̀ bọ́ọ̀bá ti rí báyìí ló ti rá mi ìjẹ́ni Ọlọ́run. asanat máa kí ọ̀ kí ni wọ́n wá ní ayé wá ṣe pati báyìí náà ni ọmọ ṣe káàkiri ó sì bára rẹ̀ nù sàárè ìjọkan ó ṣe rí báyìí ní ọmọ lọ ni kò lè lọ báyìí yóò pín ìjọkan ni wọ́n retí rẹ̀ nírú ìjókòó tí wò ní rí ọmọ ìjọkan lọ́ọ́ dàrú eléyìí lẹ̀ lọ́jọ́ rẹ̀ ò ní pé bọ́ ọláyé mọ̀ ṣùgbọ́n nítorí pọ́ùn jẹ́ ni Ọlọ́run tá a sì mọ́nà olùsìn lọ́hùn tá a sì rí pẹ̀lú òun tó ń kí nítorí mi débi nù. wọ́n ní kúrú ìlà tó kọ́lí ló mú sẹ́dẹ̀ àfúnàfẹ́lá áńdì. asana tí mo wá fẹ́ kọ́ ọmọ ní pé rántí ìgbà tó o ti ń bọ̀. ìlà tó kọ́lí ló mú sẹ́dẹ̀ àfúnàfẹ́lá áńdì. gbogbo rẹ̀ ti bẹ nínú rìkọ́dì ìtọ́lọ́hún gbogbo ẹ̀ lọ bẹ nínú rìkọ́dì ìtọ́lọ́hún. ilé ẹ̀kọ́ sẹ́ tíátà. bó o ṣe débi tíátà gbogbo ìgbà tí wọ́n kọ́ mọ̀ ọ́ pátá nígbà tẹ́ ń ṣe kíní kan kí la pè lẹ́. Fèyí kọ́gbọ́n. Fèyí kọ́gbọ́n. ibẹ̀ ni mo ti mọ̀ ọ́ mo sì ráàyè tó o máa plé ńbẹ̀ mo sì rí àwọn àṣesí rẹ̀ wá wò àtìgbà náà ó lépa pé èmi náà fẹ́ jẹ́ èèyàn láyé. fẹ́ jẹ́ èèyàn. ọ̀ká yóò mọ̀ mí sí dáadáa. ojú mi ó pawó. ọ̀padà wá rí bí àbí òbí. mo sẹ́ni àfúnàfẹ́lá áńdì. dúpẹ́ fọlọ́run náà pé tó o fẹ́ jẹ́ ọlọ́ọ̀tì ni ọ̀jẹ̀. mọ́tò yìí ṣe tí wọ́n sẹ̀ máa sọ pé sóò mọ́ ni. تخافون أن يتخطفكم الناس فآواكم. gbìyànjú ọlọ́run ní kò jẹ́ tó fẹ́ jẹ́ o ti di nǹkan o. فآواكم. ọlọ́run ràn ọ́ lọ́wọ́ o. فآواكم. ọlọ́run ràn ọ́ lọ́wọ́ odò lókìkí èèyàn. فآواكم. ayé ò fojú fo ọrùn mọ́. فآواكم. ìwọ́n àti rí ọwọ́ mà pé wọ́n náà ni. وأيدكم بنصره. àràǹsí ọlọ́run tó wá dé bá ọ orí ayé rẹ lò. وأيدكم بنصره. eré tíátà tẹ́ ń ṣe kò sówó ń bẹ̀ wàláhì kò sówó ń bẹ̀ èló lẹ̀ rí ń bẹ̀ èló lẹ̀ ní kò sówó ń bẹ̀ ṣùgbọ́n ẹni ọlọ́run bá fàlùbáríkà sádàmọ̀ rí ẹ̀ yọ̀ọ̀yọ̀ kò sówó ń bẹ̀ alámọ̀rí ẹ̀dá ni kó gbé lérí ọ̀rọ̀ ara rẹ̀ ìwọ tọ́lọ́run wá sọ̀rọ̀ rẹ báyìí ìwọ nìkan ni ó dá ara rẹ mọ̀ pé ìwọ ni wọ́ ìwọ ni wọ́ ẹmọ́lẹ̀ léèyàn. má kó léèyàn o léèyàn o wàláhì tàláhì o léèyàn bọ́lọ̀ ń ṣe lé ayé nìyẹn o bẹ́ẹ̀ ṣe pọ̀ tó kò yẹ ká sọ pé bóyá nǹkan kan ó ṣẹlẹ̀ sẹ́nìkan nù yín káwá tún ṣẹ̀ṣẹ̀ máa sọ pé ẹjẹ́ awówó lọ bì kan ṣé pípọ̀ yín ò tó ni sáyé ọ̀mà yín ni sáyé òrí yín wò ni àṣà náà ọ̀ ń ṣàǹfààní fáyé ọ̀ ń ṣe àǹfààní fún ayé ní ìlànà tọ́lọ̀ ń tọ́ ọ sí ó ń ṣe àǹfààní wọ́n ń gbádùn rẹ ọ̀nà tó fi gbádùn ara rẹ ó ti di 60 years. ẹ̀ wá sún báyìí. Ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. bá Ànábì ṣe jẹ́ pé àmàdé akọ rẹ̀ tí ò ní orúkọ rẹ̀ ò ní parẹ́ láéláé 63 years lólo. okù mẹ́ta lẹ́yìn tó Ànábì. bọ́ ọba ti lo 3 sí ní ìsìn ìwọ náà ti wà nípò pé ọdún tànàbí lò láyé ni
ọlọ́run sì di ọmọ bẹ́ẹ̀ fún ọ. Àmín. ọ wà pẹ́ láyé ṣùgbọ́n tí mo fẹ́ kó o gbé ọ̀rọ̀ ara rẹ lé lórí ni pé ìwọ nìkan ni o. Nírẹ̀. ìwọ ló nira rẹ o. ìwọ ni ó nira rẹ o. má lè rò kó léyìn. Anẹ́sù àti báwù. Anẹ́sù àti báwù. Bàbá Mátìláwù ni àbọ̀. Èèyàn lèèyàn máa jẹ́ níjọ́ tó ọba jẹ́ èèyàn tó ọba ní láàrí táráyé bá ń wọ̀ ọ́ tínú wọn ń dùn tí wọn náà rí wọn tínú rẹ̀ ń dùn. Gbogbo bí ẹ ṣe ń ṣe tí ọ gbogbo òṣèlú tí wọ́n ń ṣe tí ọ tí ọ ń pẹ́ mo fẹ́ràn rẹ Wùmí mo fẹ́ràn rẹ Wùmí mo fẹ́ràn rẹ àwọn ọ̀fẹ́ o. Anẹ́sù àti báwù. Èèyàn máa jẹ́ èèyàn yóò sì máa wà pẹ̀lú ara rẹ̀. Bọ́lọ̀ bá ti gbé ìrọ̀rùn sínú ìgbésí ayé ẹ̀dá wàláhì bí ṣe bó ṣe ń lo iná ni ó ṣe máa lò. Ayé ó gbóhùn rí náà rí ọ, wọ́n pa àwọn fẹ́ràn. Anẹ́sù àti báwù. Màúdà Mátìláwù ni àbọ̀. Àlìwáyé ìmọ̀rìhì ìhùnsán láti ibi ìlúkìdàmọ́. Àlìwáyé ìmọ̀rìhì ìhùnsán láti ibi ìlúkìdàmọ́. Àfa lọ́mà ṣe fún ẹni títí ẹ bàjẹ́ o. Àlìwáyé ìmọ̀rìhì. Nígbà náà ni ọ wọ àyàn títí ò ní rí yàn mọ́. Àlìwáyé ìmọ̀rìhì. Wọ́n bí bá ń dá afẹ́ dá wàláhì gbogbo ayé ni ọmọ fẹ́ràn rẹ̀. Àlìwáyé ìmọ̀rìhì. Èèyàn ni wọ́n máa pé tèmi ni o. Wáyé ìmọ̀rìhì. Ẹ mọ́ lọ́rẹ̀ mi ni. Àlìwáyé ìmọ̀rìhì. Wọ́n dá ní o. Wáyé ìmọ̀rìhì. Ìjọ tó bá yẹ gẹ̀rẹ̀ báyìí yóò kó òun nìkan ni. Ìhùnsẹ̀lẹ̀tì ìlúkìdàmọ́. Lọ́rẹ̀ ẹ̀ mà lọ́dọ̀ ara rẹ̀ pé èmi lèmi ń jẹ́. Èmi ni mo nira mi o. Ayé mi ni kìí sáyé Bọ́ bá ṣe wá wùwọ́ fúnra rẹ̀ ni ọ̀sáyé rẹ̀. Bọ́ bá ṣe wọ́ ni orìnrìn rẹ̀. Bọ́ bá ṣe wọ́ ni òhùwà rẹ̀. Bọ́ bá ṣe wọ́ ni òwòrán rẹ̀. Bọ́ bá ṣe wọ́ ni orìnrìn rẹ̀. Ìyẹn ti dọ̀rọ̀ yàn. Ìyẹn ló fi mọ báwo láyé ṣe jẹ́. Tìyínú. Wo àwọn èèyàn tó pè mí lónìí. Wo nú kìíní gbà wá délẹ̀ kan. Anẹ́sù àti báwù. Anẹ́sù àti báwù. Màúdà Mátìláwù ni àbọ̀. Ọlọ́run máa sọ̀rọ̀ fún ẹ̀dá tó bá wọ èyí rẹ̀ báyìí yóò rí àwọn èèyàn rẹ̀ gẹ́gẹ́. Anẹ́sù àti báwù. Nígbà tó débi orí èèyàn àbó orí èèyàn. Màúdà Mátìláwù ni àbọ̀. Ntí ọ̀wọ́ á dá ọ dára rẹ̀ tó fi máa wá kábàámà pé wọn máa láwọn èèyàn máa Ọlọ́run ní jọ ṣẹlẹ̀ sí ọ. Àmín. Ntí máa ṣẹlẹ̀ ẹsẹ̀ dá tí ó fi wá di pé okùwọ̀ ara ìwọ náà ló nira rẹ̀. Ọlọ́run má jẹ́ ọmọ padà sí ibúrú. Àmín. Ọlọ́run má jẹ́ ọmọ padà sí ibúrú. Àmín. Ọlọ́run má jẹ́ orí náà ríra rẹ̀. Àmín. Ọlọ́run Nábì wa Muhammad. Tó Àwọn àkàrà yìí. àwọn tá a wá wá àwọn táwa náà wá Àtẹ̀ntí ó mọ̀ gbọ́ nílé. abẹ́lọ́hùn kí àwa náà ṣoríire o. Ṣé ẹ appreciate àwọn ògo yín? A kì í ṣe Islam kọ̀ fún wa láti máa ṣe birthday. Islam ọ̀fẹ́ àìṣe birthday lónìí ọpẹ́ lọ́wọ́ adá ọwọ́ adúpẹ́ fọlọ́hùn náà la fi fọpẹ́ bẹ̀rẹ̀ ọpẹ́ là wá dá ẹnìkan ìkó ń fẹ́ ṣe birthday. Toró lé kan ni ó tún dín kan. Nítorí pé bẹ́ẹ̀ bá kó wọ́n ṣe birthday ẹni ó pé gbogbo olùjọ tó ní birthday ló ń fẹ́ ṣe ẹ béèrè lọ́wọ́ ẹ̀ tá a bá gbé sí gbangba ìwọ tó lọ fẹ́ ṣe birthday ọyá máa jó gbọ̀ wá jó tó tẹ lọ́rùn àwa béèrè lọ́rẹ̀ pé ó kù mélòó. Ó kù mélòó tó tún ṣe tó lò. Ó kù mélòó tó fi máa lọ torí ó yẹ kó ọmọ ìwọ tó ọlọ́ọ̀mà bẹ̀rẹ̀ ara rẹ̀ ó yẹ kó ọmọ òpin. Tó bá wá mọ̀ bó ló ti lò ó, ilé ni àbẹ̀wọ̀n, orí ara ẹ̀ ni àbínú dùnú, ọwọ́ ara rẹ̀ ni àbọ̀wọ́ lọ́wọ́, èkó ni àbókò, ó tún sọ̀yọ̀ náà. Eléyìí náà wọ́n máa jẹ́ wáàsí fún àtàwà ń bí. Gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ sọ pé òun fẹ́ sọjọ́ ọ̀bí kò sí ọjọ́ ọ̀bí kan tó ṣètò pé mo fẹ́ pé ẹ̀yin èèyàn kẹ́ wá bá mi dúpẹ́ bí Ọlọ́run sìn mí dé bí Ọlọ́run sìn ọ́ dé Hasanat òun náà làwọn abọ́ dúpẹ́ lónìí
tá a sì tọrọ níwájú ọlọ́run ni pé ọlọ́run ò ní í ṣe léyìí lópin fún ọ. àmín ọlọ́run ò ní í ṣe léyìí lópin fún ọ. àmín ọlọ́run ò ní í ṣe léyìí lópin fún ọ. àmín. ọlọ́run wọlé. ọmọ kéwù ni wọ́n níwájú bàbá àbí kódà. tẹ́lẹ̀ tí kí bàbá tó mọ̀ wá fún yín máìkì ní láàrin ìṣẹ́jú kan kẹfì kí àwọn olólùfẹ́ yín tó wà ń bí ní láńgbèjì tẹ́ máa ń lò yẹn ní láńgbèjì ẹ̀yà rí ní ìsúnlérí. Orí púùlù ọ̀bẹ̀rẹ̀ sí í gbóná ẹ̀yin ọ̀pọ̀lọ dáadáa lẹ́wà níbí a ní ìdààmú a ní àwẹ̀ kò bí pé kò rí wẹ̀rù kó lọ́kọ́ lu ọ̀ máa lọ tiẹ̀ fún máa lọ tiẹ̀ sọ́dọ̀ mi ti yẹ salamu alaykum wa rahmatulahi wa barakatuh. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونشكره ونستعينه ونستغفره ونتوب إليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله والصلاة والسلام على حبيبنا رسولنا محمد صلى الله عليه وسلم 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 وعلى آله وأصحابه ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد. adúpẹ́ fọ́lọ́run. alhamdulillah. ẹ̀jẹ̀ adúpẹ́ ni. alhamdulillah. ẹ̀jẹ̀ adá ọpẹ́ náà dáadáa. alhamdulillahi rabbil alamin. adúpẹ́ fọ́lọ́run pé ọdún eléyìí tó sojú ẹ̀mí wa. a wà nínú ìdùnnú a wà ní ibi àlàáfíà a wà. abẹ́ ọlọ́run má yẹ̀ wá ń sá o. àmín. má ṣe eléyìí láti mọ fún wa. àmín. ọlọ́run wa Muhammad. sallallahu alayhi wa sallam. ẹni tí a torí ẹ̀ wá síbí ọlọ́run ní kó lérí èrò tó pè wá síbí tá a fi wá síbí léde abẹ́ ọlọ́run mọ́jì ọmọ padà sí burú. àmín. ọmọ àlùbáríkà ni lọ́dọ̀ àwọn òbí ẹ̀ ọmọ àlùbáríkà ni lọ́dọ̀ gbogbo wa abẹ́ ọlọ́run èrè ẹ̀yin gẹ́gẹ́ ni ó ọlọ́mọdé ọ̀fọ́ ọmọ wa lọ́wọ́. àmín. ọlọ́mọdé ọ̀fọ́ ọmọ wa lójú. àmín. ọlá àti tóbi ànábì wa Muhammad. sallallahu alayhi wa sallam. adúpẹ́ fọlọ́n pé ìjókòó wa yìí bó ṣe rí lọ́dún tó kọjá náà dé. àkọ́kọ́ àdúrà ẹ bá mi ṣe yín àtẹ́yìnà kan tí ó mú ẹ̀rín dání ẹ bá mi ṣe fún màmá tó bí Haji Suleiman àti bàbá tó bí ẹ bá mi ṣe yín àtẹ́yìnà ẹlẹ́rìn kan fún wọn. màmá náà ó rí dùnú lára ọmọ wọ́n ti lè gbogbo àwọn àti ìyá àti bàbá wọn rí dùnú lára Suleiman abẹ̀wò ọlọ́run mọ̀jẹ̀ wórí bàbíjẹ́ pẹ̀lú ẹ̀ o. àmín. ẹ̀yin gẹ́gẹ́ lọ́jẹ́ o ọlọ́run mọ̀jẹ̀ ọ̀fọ́ mọ́ wa lọ́wọ́. àmín. bí ọba fọ́ mọ́ wa lọ́wọ́ kọ́ mọ́ fọ́ mọ́ wa náà lọ́wọ́. àmín. kọ́ mọ́ sọ àwa náà di wàhálà fóun náà. àmín. ọlá nàbí wa Muhammad. sallallahu alayhi wa sallam. inna a'tainaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. lẹ́yìn náà mo kí gbogbo àwọn èèyàn ńláńlá ájí wa Bàtólà Àlàó ṣènìyàn Aláàjì Témọ̀ àti gbogbo àwọn tí wọ́n ń dárúkọ lẹ́ẹ̀kan tí wọ́n ń gbówó lẹ̀
ẹni wọ́wọ́ tí o Amina. ẹni wọ́wọ́ tí o Amin. ẹni wọ́wọ́ tí o Amin. ọ̀nà níbi wọ́n. Alhaji wa Alif Dawa Abu Awero. Masha Allah. Àwọn náà fẹ́ bí. Dáadáa yóò ní bàjẹ́. Amin. Ẹ kú àlejò. Amin. Ẹ kú ìnáwó. Ọlọ́run ní jẹ́ ọtán lọ́wọ́ yín. Amin. Wọ́n bá yí òru ọdún tó ń bọ̀. Ọlọ́run ó jẹ́ kẹ́ ẹ tún lè ná jù báyìí lọ. Amin. Aṣáájú ẹ̀ náà Muhammad. Sallallahu alaihi wasallam. Tí wọ́n kọ ní topic àti rápẹ̀rẹ̀ rẹ̀ ń bí. Èyí tí mo fi báyìí dúpẹ́ nìyẹn. Ọ̀dọ́ àbí ìgbà èwe gbogbo wa nínú Islam àyàfi kí gbogbo wa ká jẹ́ ẹni tí ó súnmọ́ Ọlọ́run. Àwọn ànábì Ọlọ́run ó fi wá lórí ànábì wa Muhammad Sallallahu alaihi wasallam. abẹ́ tó lè yòǹbó ànábì Sallallahu alaihi wasallam. ẹ̀ tó lè yòǹbó ànábì Sallallahu alaihi wasallam. ọmọ wa rí bẹ́ẹ̀ ọba tí iye ni tí pa ni a gbọ́dọ̀ má kọ́kọ́ dáko rẹ̀ ṣáájú gbé ọwọ́ rẹ méjèèjì òkè òfin pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà ó gbé sókè lẹ́ẹ̀kan sí i mo ní ọgbọ́wọ́ méjì sókè ọ̀nà kan sókè adúpẹ́ fọ́lọ́run Alhamdulillah. àwọn ànábì Ọlọ́run ó ní sábà tí ẹnì kọ̀ọ̀kan wọ́n fi di ànábì nǹkan kankan ni wọ́n ṣe tọ́pọ̀lọpọ̀ wọ́n ṣe tọ́lọ́run sọ pé ìwọ máa di ànábì mi nǹkan kan lẹ̀dá ó sì ṣe láyé tí wọ́n fi sọ pé olóríire ni ọ́ ìwà kan lẹ̀dá ó sì hù láyé tí ó sì ti bẹ̀ sórí ìburú Ọlọ́run má jẹ́ ká wò rírú ẹ̀. Àmín. Àwọn ọ̀dọ́ gbogbo tó dùn mọ́ mi nínú ni pé ìyàtọ̀ tó bá ìjókòó yìí lọ́dún yìí yàtọ̀ sí tọdún tó kọjá. Lẹ́nìí ẹ ti tora yín múgẹ́múgẹ́ káwọ́ tó dé. A sì bá yín pẹ̀lú ìfarabalẹ̀. Báwọn olówó ṣe náwó àwọn èèyàn tó wà ń jókòó ọ̀pariwo abẹ Ọlọ́run o ẹ̀ ní mà padà sí ìburú. Àmín. Ìgbà ọ̀dọ́ náà la lè ṣe owó táǹsì. Ìgbà ọ̀dọ́ la lè ṣe táǹsì. Bá a bá wo inú ara àwọn ànábì Ọlọ́run, ànábì Lukman. Salatu wa salam. Lukman kì í ṣànábì. Nípìnlẹ̀ Lukman yìí ṣànábì. Ṣùgbọ́n kí ló ṣe tó fi wá dànábì? Lukman nìkan ló pe ọmọ rẹ̀ tó ń bá a sọ̀rọ̀ tí ó fi lu ayé tí ó tún fi rí àlùkìyámà sí. Èyí tá à ní láyé lónìí mọ́nu. Ó lọ́pọ̀lọpọ̀ fi yí ọmọ kọ́mọ. Nígbà tí wọ́n bàbá rẹ̀ ò júwe bí ó ṣe lórí ayé fún. Ìyá ò júwe bí ó ṣe lórí ayé fún. Nígbà tí màláíkà Suleiman wà yìí, nígbà tó bẹ̀rẹ̀ eré bí ọ̀gá jẹ́ kó ń tẹ́tí ilẹ̀ kọ́ máa gbọ́ ó lè ṣe rí amúgbó ní ọmọ ṣe lónìí. Ó sì yà mí lẹ́nu bí ọ̀gá ẹ̀kọ́lọ́ ń sa Suleiman Àlàó bí ọ̀gá ẹ̀kọ́lọ́ ń bá sálẹ́sà ó ń kọrin lẹ́ẹ̀kan gbogbo ẹ̀lẹ́yìn tẹ́ ẹjọ́ kó iná àti pọ̀tá. Ṣé ẹ̀yin pẹ̀lú ẹ̀rẹ́jọ ṣe practice lọ stúdíò ni? Àbí èmi ò rí tọ́kọ lórí tẹ́ ẹ̀kọ́ ìyẹn jáde pẹ́ ń bẹ pẹ̀lú ẹ̀ ní àtọ̀sán àtòru. Ọba tó ní ẹ máa bẹ bẹ́ẹ̀ ẹ̀yin náà ò ní máa padà sí ìbúrò o. Ẹ ní parẹ́ máyé lára o. Ẹ ní parẹ́ máyé lára o. Ẹ ní parẹ́ máyé lára o. Suleiman náà kí n tó sọ gbólóhùn ọ̀rọ̀ méjì tí wọ́n sọ. Ájì Suleiman Àlàó màláíkà ìdènàró láwọn èèyàn ó rí ohun gbangba. Abẹ Ọlọ́run ò ní sọnù. Ò ní sọnù. Ò ní tẹ̀rì. Ò
kò ní parẹ́ máyé lára. Àdúrà rẹ ó máa gbà lójoojúmọ́. Gbogbo tó o bá ti rò ní dáadáa náà ni ó máa ṣẹlẹ̀ sí ọ. Ọlọ́run wa Muhammad. Ẹ bá mi ṣe alámùnẹ̀sẹ̀rá kan fún un. A sábà ṣe é sá fún àwọn àgbàlagbà. Àwọn àgbàlagbà tí a bá ní èèkàn nílùú là á sá fún. Ẹ wá jẹ́ àṣà fún Suleiman. Gbogbo wa tá a bá mọ̀ ká máa sàmí. Má ṣàdúrà alábòsí o. Àdúrà alábòsí ni kò sọ pé Suleiman ọlọ́mọdé ọparí ọlọ́mọdé mi náà parí. Tí Suleiman là ń ṣe lọ́wọ́. A padà wá ṣe tiẹ̀. Suleiman táwọn wò yìí ọlọ́mọdé ọparẹ́ máyé lára. Ọlọ́mọdé ọparẹ́ máyé lára. Ọlọ́mọdé ọparẹ́ máyé lára. Ó ní bí ṣètò ń ṣe jẹ́ níwájú Ọlọ́run tẹ́lẹ̀. Ìwà kékeré òun náà ló wù ó ló ń kan náà lọ́kàn sọ lọ́làánà rẹ̀ ò ní làánà o ò ní làánà o ò ní làánà o ọba tó dá ọ kò ní bínú sí ọ àwọn tó sì fún lágbára tí a máa bínú sí yẹn láyé téye bí ráyé ṣe wọn ò ní bínú sí ọ ọlá títóbi ànábì wa Muhammad máa fọwọ́kọ màmá tóbi ọ̀dà níyàn tá a bá ti ń jẹ́ àlámùnẹ̀sẹ̀rá yẹn lọ ó kọ ìyá la fi dà níyàn bàbá ń ṣàdúrà ẹnìkan kiri ló kọ bàbá àwọn ìyá wa ní ẹ̀mẹ́ ni wọ́n bí a fún ọmọ yẹ̀kínì tí wọ́n gbé fún Làtífù wọ́n bá dojú àlìkí àmọ́ ọlọ́mọ gbọ́ ọmọ fọlọ́mọ máa fi ó kọ màmá dà níyàn dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọ kò ní bàjẹ́ láíláí ìlú Èkó yìí bí a bá ṣe fẹ́rẹ̀ èèyàn tó náà wọ́n tún lè padà lẹ́yìn ẹ̀ wọ́n ò ní padà lẹ́yìn rẹ̀ o ò ní dẹni yẹ̀yẹ́ lẹ̀ yìí o aláǹdẹ́bí wa Muhammad ya Bismillahirrahmanirrahim wa rafa'na laka dhikra 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 ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ورفعنا لك ذكرا ألم نشرح لك صدرا ووضعنا عنك وزرا الذي أنقض ظهرا ورفعنا لك ذكرا فإن مع العسر يسرا إن مع العسر يسرا Olúwa ni ó máa wà títí láéláé ni ó máa wà títí láéláé nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra ni ó máa wà títí láéláé nínú ọlá ńlá pẹ̀lú dẹ̀ra ni ó máa wà títí láéláé. Ànábì Luqman Alayhi salatu wassalam. kì í sànábì láti ìpìlẹ̀ ṣùgbọ́n ọwọ́ tó ṣe fọ́mọ rẹ̀ tẹ́nìkan kò ṣerú ẹ̀ rí ntọ́lọ́run ló ń sọ dànàbí rẹ̀. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Wa idh qala Luqmanu libnihi wa huwa ya'izuhu ya bunayya la tushrik billahi inna ash-shirka la zulmun azim. Ya bunayya inna in takum mithqala habatin min khardalin fatakun fi sakhratin aw fi samawati aw fil ardi ya'ti bi Allahu inna Allaha latifun khabir
إن الله لطيف خبير. Ànábì Luqman Alayhi salatu wa salam. alayhi salatu wa salam. Ànábì Luqman ló pe ọmọ rẹ̀ jókòó. Gbólóhùn àkọ́kọ́ tọ́kọ́ sọ fún un. يا بني Ó ní wọ ọmọ mi. يا بني Ẹ́? يا بني Ahẹ́. لا تشرك بالله. Ó ní la tushiriki billah. Ẹ̀kọ́ mẹ́sẹ̀ẹ̀sán yìí mo fẹ́ kí owó akámú lọ lé. Amúlọlé. Torí báyé ṣe dà nísìnyí. Allah. Ayé náà lẹ́rí yẹn o. Àwọn èèyàn wọn ní ọ̀dà. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀. Ẹ̀gbọ́n sáyé ò tún dáa. Ẹ dá mi lóhùn. Sáyé ọ̀dà. Mọ̀ gbọ́. Látara rẹ̀ o. Yọ̀ọ̀dà. Mọ̀ jẹ́ pé ẹ̀yin ọmọ kéékèèké lẹ wí yọ̀ọ̀dà. آمين. Gbólóhùn àkọ́kọ́. لا تشرك بالله. Ó ní wọ ọmọ mi má ṣe bọ́ o. لا تشرك بالله. Má ro nǹkan kan mí pẹ̀lú Ọlọ́run. Má da nǹkan pọ̀ mọ́ nǹkan tọ́lọ́run. لا تشرك بالله. Ahẹ́. إن الشرك لظلم عظيم. Yẹ́nlẹ̀ wọn rẹ̀. إن الشرك لظلم عظيم. Ẹ̀kọ́ ṣíṣe ẹ̀ṣẹ̀ ńlá ni o kò láforíjì o. Gbólóhùn àkọ́kọ́ nìyẹn tí Ànábì Luqman fún ọmọ rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì. يا بني Wọ́n dẹ́rẹ̀. إن أيتكم مثقال حبة من خردل فتكون في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله. Gbólóhùn ẹlẹ́ẹ̀kejì tó sọ fún ọmọ rẹ̀ ni pé ìwọ ọmọ mi. إن تكن مثقال Bọ́ọ̀ bá ṣiṣẹ́ eré حبة kan, bọ́ọ̀ bá ṣiṣẹ́ eré. من خردل Bọ́ọ̀ wá lọ rèé gbé pamọ́ sínú ìsàlẹ̀sàlẹ̀ rẹ̀. فتكون Àbí inú àpáta ló gbé sí. Iṣẹ́ ìburú náà ló ṣe ní. Ọgbẹ́ pamọ́, ọ̀fẹ́kẹ́nìkan kan ó rí. Ọkọ́dà mi orí pamọ́ sí ọpamọ́ rẹ̀ sínú àpáta. يأتي بها الله. Ìwọ ọmọ mi, àṣírí ó tú o. يأتي بها الله. Ọlọ́run ó wù jáde bí ọba ìlú. يأتي بها الله. Ẹ̀kọ́ ẹlẹ́ẹ̀kejì nu. Ìyẹn ni pé kò sí ní tá a ṣe tó gbé. Kò gbé o. Ẹgbọ́n ara orin tí Suleiman kọ. Pé ìgbà kan làwọn sunú mọ́tò rí. Bàbá kan làwọn sunú ilé tí ò sí nǹkan kan ilé àkọ́kù. Dàgbà làwọn bẹ̀bẹ̀. Lónìí wá ń kọ́. Wọ́n gbọ́. Fún àti gbà. Ẹ bá dúpẹ́ fọlọ́run pẹ̀lú tọ́lọ́run ṣe fún un. Alhamdulillah. Ẹ bá dúpẹ́ lẹ́ẹ̀kan sí i. Alhamdulillah. Gbogbo ẹni tó sunú ilé àkọ́kù àbí tó sunú mọ́tò kan ní òǹdílé láyé. Allah. Kádàrá ti ẹnu. Allah. Gbogbo ẹni ó jọ oúnjẹ àjẹkù kan ní ọ̀wọ́ adá oúnjẹ jẹ. Ẹlòmí oúnjẹ àjẹkù ní oúnjẹ gbogbo ògbésí ayé ẹ̀ tó fi parí ẹ̀. Èyí tí ẹ já ronú sínú. Allahu akbar. Ahẹ́. يا بني Ànábì Luqman ní wọ́n máa mi. أقم الصلاة. Máa kírun o. أقم الصلاة. Wákàtí márùn-ún rèé o gbọ́dọ̀ já o. أقم الصلاة. Máa kírun fọ́lọ́hun. Ahẹ́. وأمر بالمعروف. Ẹ̀kọ́ kan tún nìyẹn o. Bó o bá pọ̀ ń gbàwẹ̀ lọ́wọ́ ní ìsìn tó o kírun ọ̀ọ́láwẹ̀ o. Ọ̀ọ́láwẹ̀ o. Torí ẹlòmí nǹkan ń febi para rẹ̀ níjọ́ àti bẹ̀rẹ̀ ni. Allahu akbar. Àfa Ásámú nìkan nínú ọgbọ́n lọ bí Ásámú. Kò kí sáyé kò kí kẹta. Ó yẹ kó o mọ ìtumọ̀ Ásámú tàǹkì. Tàràwì tàǹkì ó yẹ kó o mọ ìtumọ̀ ẹ̀. Náfìlà lọ́jẹ́. Náfìlà ni. Ojúlówó iṣẹ́ tọ́lọ̀ yẹn wá ló ṣe yìí. Ojúlówó iṣẹ́ tọ́lọ̀ yẹn wá ló ṣe yìí. يا بني أقم الصلاة. Ó ní wọ́n máa mi o. أقم الصلاة. Máa kírun lójúmọ́. أقم الصلاة. Ó ní
ó di mẹ́ta àti mẹ́rin lọ́dà ó di mẹ́rin mọ̀ ń gbọ́. Wàmúrú bílí màrú. ẹlẹ́ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ibi wọ́n bá ti bá ọjọ́ ọmọ ẹ̀jẹ̀ bí ire. Wàmúrú bílí màrú. máa pàṣẹ dáadáa fún èèyàn láti ṣe. bí a bá pé nǹkan gbogbo bọ́ọ̀bà náwó nǹkan tí yẹn pé lágbájá ọ̀rẹ́ làjọ jẹ́ òkan báyìí ní dáadáa tí mò ń ṣe ni mo fẹ́ kí wọ́n náà wọ́n ṣe. Wàmúrú bílí màrú fi. ó di márùn-ún. Wọ́n ní ànílẹ̀ mọ́ kárí. ní tí wọ́n bá sì sọ pé àwọn ọ̀fẹ́ ní tíjọba bá kó òun ọ̀fẹ́ má ṣe é. Ìwọ náà jìnnà sí i. má sínú àwọn tí ó máa gbé èèyàn má sínú ẹni tí ó máa pààyàn. Wọ́n ní ànílẹ̀ mọ́ kárí. tá a bá pọ̀ bá a ṣe pọ̀ yìí kódà bá ọba gbé ogún nú wa tó ọlọ́pọ̀ fẹ́ fi ṣògùn owó bàbá kádàrá owó máa ò lè ráǹfààní kankan ń bẹ̀. Wọ́n ní ànílẹ̀ mọ́ kárí. máa kọ ìdá fún àwọn èèyàn. ẹlẹ́ẹ̀kẹ́ lónìí Kẹfà. ẹlẹ́ẹ̀kẹfà o ṣeun Wọ́n ẹlẹ́ẹ̀kẹjẹ. fi àlámà Asọ́bàkà. ààyè ibi tó o bá sì wà máa ṣe sùúrù. wọ́n fi àlámà asọ́bàkà. wọ́n pe àwọn èèyàn lẹ́ẹ̀kan wọ́n mówó wá wọ́n mówó oní 500,000 oní 200,000 ẹni tí ọ̀fẹ́ fi ilẹ̀ tó bẹ́ẹ̀ wọ́n yọ̀ sí lọ́rùn ó sì fi ilẹ̀ o tí ì tó bẹ́ẹ̀ ètí ì tó bẹ́ẹ̀ má fi ra rẹ wá àwọn tó ń fowó lẹ̀hún ọgbà kádàrá rẹ gba bí o sì wà lọ́wọ́. wọ́n sì fi àlámà asọ́bàkà. tí bá ń ṣẹlẹ̀ sí ọ lọ́wọ́ ni ọmọ rán. wọ́n sì fi àlámà asọ́bàkà. orí rẹ bá wú ní wùkú láàyè tá a wà yìí ọkàn kórí sọ òpó obìnrin tí ẹ ń rìn mọ́lẹ̀. wọ́n sì fi àlámà asọ́bàkà. Jalla mẹ́rẹ̀ ọ̀. Ọlọ́run ní èyí tí mo ń sọ fún Ànábì Lukman, ó ní èyí tí mo ń sọ fún ọmọ mi yìí, ọ̀rọ̀ ńlá ni o. Ọ̀rọ̀ ńlá ni o, ọ̀rọ̀ ńlá ni o. Ó di méje, mọ̀ ń gbọ́. Wàlá tún sọ́ọ́lì ìfàdékàlì náà sí. Má ga pásá àwọn àgbàlagbà. Ojú ẹ lọ. Má ga pásá ni ó du ọ lọ. Má ga pásá ni ó du ọ lọ. Má kọjá àyè rẹ. Má kọjá àyè rẹ. Wọ́n ṣe gàǹtàgà lójú àwọn tí ó dẹ́gbẹ́ agbára ń bẹ lọ́dọ̀ wọn. Wọ́n lò ọmọ gbà. Mọ̀ ń gbọ́. Wàlá tamshi fil ardi maraha. Wọ́n sì ràrìn yẹn ìwọ ọmọ mi. Márààrin ẹlẹ́kẹsàn-án mọ́. Bẹ́ẹ̀ni. Ẹlẹ́kẹsàn-án márààrin yẹn. Wàlá tamshi fil ardi maraha. Márìn táǹkù. Inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhuri. Ọlọ́run mi ò fẹ́ràn gbogbo onífààrí èèyàn. Ẹ̀rìn dáadáa bọ́lọ̀ ń ṣe dá ọmọ ṣe fààrí. Inna Allaha la yuhibbu kulla mukhtalin fakhuri. Wa qsid fi mashika. Ìwọ ọmọ mi ọ̀rọ̀ra máa rìn ní o. Mọ̀ gbọ́ o. Wà kò sí di fi màsíkà. Ọ̀pọ̀ tó wí. Wa qsid fi mashika. Ayé tẹ́lẹ̀ gàùgàùgàùgà. Ọ wà láàrin àwọn èèyàn gidi ọ̀ ń tẹ́lẹ̀ gàùgàù. Ọ̀ ń tẹ̀ wọ́n mọ́lẹ̀. Wà kò tẹ́lẹ̀ ní sàrọ̀tíkà. Alọ́ọ̀mẹ̀yẹ ọmọ mi ò ṣe jẹ́ ni wèrè ní ọ̀nì. Ṣé bí gbogbo wọ́n táwọn àbí ṣe ń sọ̀rọ̀?
ẹni tí ń kọrin ohun rẹ̀ kílíà ìwọ wá ń fẹ́ ohun bí ẹni ó ti mú nǹkan kí nǹkan. وغضض من صوتك ra ohun rẹ̀ lẹ̀ torí pé iná àǹkárẹ̀ làṣùwàtì làṣàwùtò hamid. إن أنكر الأصوات لصوت الحمير yálà máa yẹ wò. إن أنكر الأصوات لصوت الحمير má sọ̀rọ̀ bíi kẹ́tẹ́kẹ́tẹ́ má fẹ́ ohun ọmọlúwàbí èyí kéyìí ohun rẹ̀ ó wà láàrin agbọ̀dọ̀ pé ta ni sọ̀rọ̀ nílẹ̀ yẹn ta ni sọ̀rọ̀ nílẹ̀ yẹn àbúrò kú ní káàkà. إن أنكر làṣàwùtò الأصوات hamid. لصوت الحمير yálà máa yẹ wò. إن أنكر الأصوات لصوت الحمير má hùwà tọ́ọ̀gì àwọn tí a ti kọjá àyè bí ọmọ fìràwọ́nà má hùwà bẹ́ẹ̀ ìjókòó wa tò ní ẹ̀wọ̀ bó ṣe tò dáadáa tó ẹ̀wọ̀ bó ṣe tò dáadáa ká wá bíbà yìí ká máa wá chéńjì ohùn ká máa wá fẹ́hùn àbí ká máa hùwà kan tí ọ̀dà a gbọ́dọ̀ ṣe bẹ́ẹ̀ nítorí pé àwa là ń bẹ lónìí pẹ̀lú òǹgbọ́ ọlọ́run àwa náà láti máa wà lọ́la. Inna min sharri ọ̀pọ̀lọpọ̀ orin tó lórin ń kọ́ olùlọ́jẹ́pá lè fi rí ayé ṣe táàsì rí àlìjámọ̀ ṣe ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbọ́ yẹn kíní gbọ́ngbùdù tí wọ́n ń lù sí ilẹ̀ tí ìrí ọmọ gbọ́ ìwọ náà máa jó bí òkòtó ọmọ jó láàrin gbogbo èèyàn ìwọ nìkan ọmọ wà dáyà wèrè ìwọ máa jó láàrin gbogbo èèyàn rárá wọ́n gbọ́. إن أنكر الأصوات لصوت الحمير àdìgbòlóhùn tó bá ti lè fẹ̀ bẹ́ẹ̀ yẹn èdè ti kẹ́tẹ́kẹ́tẹ́ ni. إن أنكر الأصوات لصوت الحمير kí ló tún kà. ووصينا الإنسان بوالديه mi ò kí parí ọ̀rọ̀ fún ọ̀nba lọ má lọ bò mí. إن ذلك من عزم الأمور إن ذلك من عزم الأمور. mo ti máa ń sọ fún yín pé bá a bá wà níbi kan tẹ́nu tó ṣe ẹ mọ́jọ́rí yín ó dàrú. èyí ti jẹ́ oúnjẹ àwọn oúnjẹ ní inú. ṣé bàbá wà báyìí títí dọ̀la ṣé nǹkan kó ṣe yín ni aláìkọ̀ọ́sẹ̀ àbí ta ló lè bá wa báwẹ̀ tò ní dọ̀la tó náwó kò sí inú súnà ni adẹ́sílẹ̀ náwó pé bá ń bẹ́nu súnà ni bá pé gbogbo ilé kẹ́ ẹ máa gbà àwẹ̀ yìí lọ ẹnì kan ọ̀gbọ́dọ̀ tí ì fi nǹkan kan kánú ẹlòmíì lẹ́nu gbàtà ń ṣe wá sí lọ́wọ́ ẹ̀ ó ti jẹ oríṣiríṣi nǹkan bí ẹ̀mẹ́ta ọlọ́wọ́ ṣàánú wa o ọlọ́wọ́ dúró ti wá o ọlọ́nàbí wa Muhammad ayé ìbàtọ́là ọmọlúwàbí ni wàláyé tàláyé bìláyé lẹ́bí lá ilá ilá wà wàláyé ọmọlúwàbí ni bàtọ́là ọ̀nà tó fi jí ọmọlúwàbí ó yẹ kí n sọ fún ike ìgbọ́n ìjọmọlúwàbí ẹ̀ wọ́n ní kò tó wà lọ́wọ́ bàtọ́là làwọn lè gbà kò wá ṣe é gbà mo lè ti jẹ́ wọ́n ní bàtọ́là náwó tiẹ̀ fúnjọba ni ẹ̀yà àwọn kọ́ làwọn ń fún un lówó ọmọlúwàbí yóò sì bàjẹ́ mbẹ̀ ọmọlúwàbí yóò bàjẹ́ kìí sẹ́ni tó lè wà nínú kò kan náà ìjọba tẹ́wà lọ́pọ̀ ẹ fẹ́ gbà lọ́wọ́ ẹ̀ wọ́n ní kìí béèrè owó tí fi ń ṣe owó tí ń ṣe gbogbo tí ń ṣe wọ́n ní àwọn ọ̀yà sẹ́ndì owó sí létà lórí ànábì wa Muhammad àánú ọlọ́run mọ́sàkì ọmọ bá ògbó wa gbé àánú ọlọ́run kọ́ máa bá ògbó wa gbé àánú ọlọ́run kọ́ máa bá ògbó wa gbé ọlá àti tóbi ànábì wa Muhammad. nísìnyí gbogbo àwa jàmá á dìde nàró á ké iná àtẹ́yìnà tá a máa fi ṣàdúrà lọ́dọọdún olójú àárín bíbà yìí wá lọ́dún yìí pẹ̀lú ògbó ọlọ́run á sì sẹ̀mí. tọrọ fún
alájà fàdí alájà fàdí ọlọ́mọ bá ń ṣàánú rẹ o ọmọ wa eréko ọlọ́mọ bá ń ṣàánú rẹ o ìyá wa eréko ọlọ́mọ bá ń ṣàánú rẹ madam sajẹ lóka ìyá àti ti bàjẹ́ ọlọ́mọ bá ń ṣàánú rẹ o gbogbo yín pátá ẹ ti dé èèyàn ẹ ní parẹ́máyé lára ẹ ti dé èèyàn ẹ ní parẹ́máyé lára ọlọ́mọdé wa Muhammad sallallahu alaihi tọ́ wasallam nísìnyí á nà bí iná àdéhìnà mẹ́ta alákọ̀ọ́kọ́ tá a bá ń ké ká máa wo wájú wa ẹlẹ́ẹ̀kejì nígbà tá a bá ń ké ká máa wo lẹ̀ alùpùpù ọ̀sán tí bá ń fẹ́ alùpùpù ọ̀sán tí ń fẹ́ dàníyàn oríire dàníyàn oríire dàníyàn oríire orí ti Suleiman Àlàó màláìkà láti débí lẹ́nìí abẹ̀wò ọlọ́run tó bá dọdún tó ń bọ̀ má pa mọ́ wa lọ́wọ́ o. Jẹ́ kí á rí i pé kò ní oṣù láwa náà pẹ́. Gbogbo ń tá a wá máa ń pè níràwọ̀ ẹ̀dá èyí tó ló ń kó fún ọ ń bẹ̀ ọ̀ká kò ní parẹ́ mọ́ ọ lọ́wọ́. Ó jẹ́ èèyàn kalẹ́ ni o kò ní parẹ́ máyé lára o. Ọlọ́run wa Muhammad. Gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ lólùfẹ́ rẹ̀ tẹ́ ẹ jẹ́ fans club Suleiman abẹ̀wò ọlọ́run ọba ẹ̀yin náà ẹ̀ ní parẹ́máyé lára ọlọ́run ọmọ túbọ̀ bu àsìkí fún ẹ̀yin ọ̀làsájú ẹ̀dá Muhammad kálukọ́ dàníyàn kan máa wo wájú rẹ̀ pé ìta àkọ́kọ́ ké tá a bá ń kẹ́lẹ́ kejì ká máa wọlé tá a bá kí ẹlẹ́ẹ̀kẹta ká bọ̀ra wa lọ ká ní ìmára wa ká máa wá sọ fúnra wa pé àásẹ mi. ọkùnrin ọkùnrin lọ́wọ́ kóbìnrin náà bobìnrin lọ́wọ́ kádà níyà ọkọ̀ ìyàwó lọ́wọ́ o. ká tó ké nǹkan tá a ké náà ìṣe pé ń bọ̀ bá rí mi nígbà yìí nìkan ní fún mi ní nǹkan. ìjọ yẹn náà lẹ́sẹ̀kẹsẹ̀ ó ti di owó ńlá tó bá gbé fún oníbàbá atúnbẹ́ wá yòókù lọ ọwọ́ rẹ̀ ọmọ tẹ o ọmọ ti ń jáde pẹ̀lú ìdùnnú lọ ọmọ wọlé ó sì máa wọlé pẹ̀lú àsìkò ńlá ńlá yìí ò ní kọ́ ọmọ rẹ o ọmọ tó dá ọ náà ò ní kọ́ ọ lẹ́ o wọ́n náà hàwé àwọn aláàbò wọ́tà. Àwọn àlòjù Suleiman máa fi láwọn àlòjù. tó nísìnyí kátẹ́wọ́ má bẹ́ẹ̀ ni kankan sọ̀rọ̀ má tún àlámọ̀rí ara rẹ̀ ṣe ẹnìkan kọ́ ní ọgbọ̀n tún ṣe o. Ọlọ́run ni o dàníyàn mọ́rojọ́ náà o Ọlọ́run ojú ta fi rí àfúnníwà sí àgbáyé lọ́dún mi ọlọ́mọdé ó jáde lọ Ọlọ́run èyí tá a ṣe lénìí ọlọ́mọdé ṣàṣemọ fún wa gbogbo tí ń bẹ nìkọ̀ọ̀kan wa ní ọkàn ọlọ́mọlá àgbàkà àfúnníwà sí àgbáyé Ọlọ́run sórí ìdìbò fún wa o èyí tá a ṣe lọ́dún mi ọlọ́mọdé ó ṣe máa ọlọ́dún lọ́dún Ọlọ́run. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Wọ́n ní kárẹ́ ní síra wa kábọ̀ra wa lọ́wọ́. Bismillahirrahmanirrahim. Inna a'tainaka al-kawthara fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Gbogbo tí a rí òòrùn láti bá eléètì bá lóye lálàúrà fàtí àṣà ìsì. Alájọba ẹ̀wọ́ ẹjọ́ ẹgbẹ́ ọwọ́ àwọn èèyàn tí wọ́n lè jẹ́ kí tíkẹ́ẹ̀tì rọrùn fún bàbá tó kù. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.